Ẹ káàbọ̀ padà lórí matrix àti determinant náà la ṣì wà. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi ká lọ tẹ́ ẹ̀ dẹ̀ ń fi àwọn ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tí mò ń ṣe ṣọwọ́ sáwọn tó lè jàǹfààní lórí wọn. Ẹ ṣé púpọ̀. Nínú ẹ̀kọ́ tí ó kọjá, a ṣàgbéyàwó determinant. Mo ṣàlàyé pé determinant jẹ́ nọ́mbà gbòógì kan tá a lè fayọ látara square matrix. A rí bá a ṣe lè mọ wá determinant 2 by 2. Mo dẹ̀ sọ tó wáyé pé tá a bá wá determinant tó wá fún wa ní 0, a já sí pé matrix yẹn ò singular ni o. Bó ni tá a bá ní matrix 3 by 3 ńkọ́, bó la ṣe lè wá determinant wọn? Nínú fẹ́ràn eléyìí tí ẹ wò yìí, a máa ṣàlàyé o. Ẹ jókòó fẹ̀yìntì kẹ́ mọ́ bá mi ká lọ. Ìjẹ́ tí lèèyàn bá yé wa bó wà ní a ti mọ̀ ipa lè mọ wá determinant 2 by 2. A sọ fún wa pé gbogbo tó bá ti jẹ́ wọ́n square matrix la lè mọ wá determinant wọn. Bó ni tó wáyé pé 3 by 3 ńkọ́, bó lẹ ṣe lè mọ wá 3 by 3 rẹ̀? Kò le rárá. Nǹkan méjì lẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀. Àkọ́kọ́ náà ká pé ń bá kọ 3 by 3 mi lẹ̀ báyìí 1 2 3 4 0 1 2 1 1. À ń pè nǹkan kan ní kíni o? À ń pè nǹkan kan ní minor. Tí mo pè minor. Element kọ̀ọ̀kan nínú matrix ló wà ní minor tiẹ̀. 1 yìí ní minor tiẹ̀. 2 yìí ní minor tiẹ̀. Kódà 1 yìí náà ní minor tiẹ̀. Gbogbo element kọ̀ọ̀kan, ààyè kọ̀ọ̀kan ló ní minor tiẹ̀. Kí ni wà ní minor? Màá mọ minor element kan. Tí bá fẹ́ mọ minor 1 yìí, bí ṣe máa mọ̀ náà ni pé kí ni o? Màá clear row rẹ̀. So ti ń bá màá dẹ̀ mọ̀ clear column tó wà. Ẹ rí pé tó kù yẹn yóò mọ̀ fún wa ní 2 by 2 matrix. A já sí pé minor 1 òun náà ni kí ni o? 0 1 1 1. So ti ń bá ọ̀yà. Bó ni ká bá fẹ́ find the minor 3 ńkọ́? A mọ̀ clear row 3. A mọ̀ clear column 3. Kí ló kù ńlẹ̀? A já sí pé minor 3 òun náà ni kí ni o? 4 0 2 1. Mo sì mọ̀ pé tí n bá ti lè rí 2 by 2 matrix mo lè wá wọn, yóò mọ̀ jẹ́ kí ni o? Product element tó wà ní first diagonal minus product element tó wà ní second diagonal. So ti yẹ báwọn, ìyẹn fún minor. Wọ́n tún wà ń pè nǹkan kan ní cofactor. Cofactor náà ni pé kí ni o? Minor àti ààyè tá a ti fa minor yẹn yọ. Ààyè kọ̀ọ̀kan ẹ rí pé wọ́n ní téyìnbó bá ṣe kí ni o? Tó bá dìde yóò sùn sága, àbí? Ààyè tá a ti fa minor yẹn ó ní àmì tó wà lórí wọn. So ti yẹ. Òun náà ni pé kápẹ́ bá ní 3 by 3 matrix mi báyìí. Minor mi kápẹ́ máa kọ pé 1 2 pẹ̀lú tí mo kọ lẹ́ẹ̀kan 1 2 3 4 0 1 2 1 1. So ti yé. Àwọn cofactor rẹ̀ ni o plus minus plus. Yóò máa tún wá ó tún máa alternate máa sọ bá wa ṣe ń rí fún wa minus plus minus plus minus plus. Ṣé pé mo sọ fún wa pé nínú notation ta ni notation lé òun náà ni pé wà ní kíni row 1 column 1. Ẹ wá ro àwọn index yẹn papọ̀. Row 1 column 1 lé index yẹn náà ni 1 1. Ìyẹn pé 1 plus 1. Kí ni 1 plus 1 ó jẹ́ 2. Tí index yẹn bá ti fún yín ní 2 àbí tó bá ti fún yín ní even, plus ni ó mọ̀ jẹ́ cofactor rẹ̀. Plus ni ó mọ̀ jẹ́ sign bí cofactor yẹn. Ẹ wo eléyìí nísìn. Kí ni position rẹ̀? Row 1 column 2. Kí dẹ̀ ni 1 plus 2? 3. 3 jẹ́ odd. A já sí pé negative ni cofactor rẹ̀. Tẹ́ bá ti mọ alákọ̀ọ́kọ́, yòókù máa alternate. So ti ń bá yòókù máa ṣe kíni o? Yóò máa alternate. Ọ̀yà, ẹ rí pé lẹ́yìn náà row 2 column 3. Ẹ pé row 2 column 3 yóò jẹ́ 2 plus 3. 2 plus 3 jẹ́ 5 now. 5 jẹ́ odd. Mo ní tó bá jẹ́ odd, cofactor yóò mọ̀ jẹ́ negative. Tó bá jẹ́ even yóò mọ̀ jẹ́ kíni o? Yóò mọ̀ jẹ́ plus. Òun láfi máa ṣe kíni o? A máa wá fi òun láfi mọ̀ wá. A já sí pé ẹ gbọ́dọ̀ mọ̀ cofactor. Tẹ́ bá kọ́kọ́ fẹ́ find the determinant 3 by 3. Ẹ dẹ̀ lè mọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ minor rẹ̀. Ẹ wá lè lo any row tàbí any column láti fi expand rẹ̀. Màá máa sọ bẹ́ẹ̀ sì mọ̀ expand ọ̀yà kápá fẹ́ ṣe léyìí nísìn 1 2 3 ní tí wọ́n fún wa 4 0 1 àbí 2 1 1. Ọ̀yà ẹ má gbàgbé ẹ kọ́kọ́ fi cofactor sí plus minus plus. So ti máa so tó bá yẹ pé row yìí ni mo fẹ́ fi expand yẹn, màá máa wá gbé. Màá kọ́kọ́ mú plus 1. So ti yẹ màá wá mú minor plus 1. Bó mo lẹ́sìn mọ́ minor ẹ mọ̀ clear row ẹ sì mọ̀ clear column. Kí ló kún lẹ̀? 0 1 1 1. So ti yẹ mi báwọn. Minus 2 ẹ tún mú ẹlẹ́kejì ń gbé pé row yìí la fẹ́ fi expand ẹ̀ àti mú alákọ̀ọ́kọ́ àti minor rẹ̀.
ẹ mú dídìrín yìí náà àti minor rẹ̀ yóò jẹ́ -2 ó yá row alákọ̀ọ́kọ́ àti column alákọ̀ọ́kọ́ yóò jẹ́ kí ni 4 1 2 1 so ti rí báwọn a tún wá mú ẹlẹ́ẹ̀kẹta nígbà pé row yìí náà ni so ti àti mú minor alákọ̀ọ́kọ́ àti mú minor ẹlẹ́ẹ̀kejì àti mú minor ẹja mú ẹlẹ́ẹ̀kẹta +3 ó yá a clear row rẹ̀ àti column ẹ̀ kí ló kúnlẹ̀ 4 0 2 1 so ti rí báwọn ajá sí pé ọmọ jẹ́ 1 ó yá ẹja multiply rẹ̀ ẹ̀wọ̀n pa máa multiply product element in the first diagonal minus element in the second diagonal. I just build ọmọ jẹ́ 0 minus 1 minus 2 into 4 minus 2 plus 3 into 4 minus 0. Ilé ọmọ jẹ́ -1 minus 2 2 plus 3 4. Àbí yóò máa jẹ́ kí ni -1 minus 4 plus 12. So tí yóò máa jẹ́ kí ni 7. Yóò máa jẹ́ 7. Ẹ rí i pé kò le rárá. Káwá lọ gbọ́ ọ. Ẹ rí i pé mo sọ fún wa pé kò sí row àbí column tá a bá mú tá a fi expand the answer kan náà láàmú get màá wá fún aláṣírí tẹ́ fi mọ̀ pé wo ló rọrùn láti mọ̀ wá so ti yé báwọn ká pé mo fẹ́ lo ẹgbà tí lo row yìí a fi wá ó yẹ já lo column yìí náà ká fi wá ìtẹ́gbùdọ̀ kọ́kọ́ mọ̀ náà ni pé kí ni cofactor rẹ̀ ilé yóò jẹ́ plus ó yá minus ajá sí pé ilé náà jẹ́ kí ni o plus àbí minus nígbà yẹ pé ilé yìí la fẹ́ lò òun la fẹ́ fi expand kò sí ìtẹ́ lè fi expand mo lè fi ilé yìí expand mo lè fi ilé yìí expand so ti bá mo lè fi ilé yìí expand kò sí ìtì lè fi expand máa padà sọ bẹ́ẹ̀ ṣe mọ èyí tẹ́ fi tí ó fi ya yín tẹ́ fi mọ expand ó yá kápẹ́ bá fẹ́ fi ilé yìí expand yóò kọ́ jẹ́ -2 element aláwọ̀kọ́ máa mú minor rẹ̀ kí ni minor rẹ̀ ó mọ̀ jẹ́ o máa clear row tó wà àti column tó wà kí ni ó mọ̀ fún mi kí ni 2 by 2 determinant 2 by 12 matrix tí màá ní 4 1 2 1 ó yá plus element ẹlẹ́ẹ̀kejì 0 màá tún clear row tó wà àti column tó wà àti row tó wà kí ló kù 1 3 2 1 then ẹlẹ́ẹ̀kẹta -1 ó yá màá clear row rẹ̀ àti column ẹ̀ kí ló kù 1 3 4 1 ó yá ẹja tó ṣe síwájú sí ilé ó jẹ́ -2 àti mọ̀ pé ilé ó jẹ́ 4 -2 1 -6 1 -12 so yé mi báwọn ilé ó máa jẹ́ -2 times 2 plus ẹmọ dára ńlá kódà kí lè jẹ́ 1 billion the moment ẹ bá multiply pẹ̀lú 0 yóò dòdò then -1 -11 so ti yé mi báwọn ajá sí pé ilé ó jẹ́ -4 so ti yé plus 11 so yóò máa jẹ́ 7 ẹ pé 7 náà la ṣe kí ni ẹ pé 7 náà la get bó bá lẹ́sẹ̀ á máa mọ̀ pé èwo lẹ́mọ̀ mú bẹ́ẹ̀ ṣe máa mọ̀ èyí tẹ́mọ̀ mú náà ni pé kí ni ká pé mo nírú nǹkan báyìí torí jambu a ti mọ̀ pé tí wọ́n mọ̀ fún wa in tí ò ní gbà kókó wa púpọ̀ ni ká pé wọ́n fún yín nírú eléyìí tàbí wọ́n fún wa nírú nǹkan báyìí tó bá ṣèmi lẹ́yìn ni ìní mú alákọ̀ọ́kọ́ yìí mọ́ nígbà mo ti mọ̀ pé kò sí row tàbí column tí n lè fi expand ẹ̀ ajá sí pé tí n bá mélé yìí máa ní àwọn nọ́mbà kàbìtì yóò mọ̀ jẹ́ kí n pẹ́ màá lọ bóyá row àbí column tí 0 pọ̀ sí tẹ bá ṣàkíyèsí rẹ̀ ẹ rí i pé 0 pọ̀ sí column row eléyìí ajá sí pé tí n bá multiply rẹ̀ ọyọ kan bẹ́ẹ̀ máa bùkátà láti ṣe tí ń ṣe léyìí so yé mi báwọn torí mo mọ̀ pé tí n bá mú minor dàdàngọ́mì yìí kódà kó jẹ́ pé minor rẹ̀ 1 billion ló jẹ́ the moment bá multiply pẹ̀lú 0 ish òdòdó eléyìí nǹkan kódà kó jẹ́ 7 billion tí bá ti fi multiply rẹ̀ pẹ̀lú 0 ó di kíni o ó di 0 ajá sí pé lẹ́yìn nìkan ni màá máa mú ó yẹ ẹja mú cofactor rẹ̀ plus àbí minus plus minus minus ajá sí pé yìí nìkan lẹ́ẹ̀kan mú yóò jẹ́ -2 ó yá ẹ mú row rẹ̀ àti column ẹ̀ kí ló kù 9 3 5 6 yóò máa jẹ́ kíni o -2 9 times 6 54 3 times 5 -15 mo bó ti ń bá so ilé ó jẹ́ kíni o 39 àbí times -2 so yóò máa jẹ́ kíni o 78 -78 mo bó ti yá bá